irọ́ yìí mẹ̀tẹ́lẹ̀ ní ìdíje fóònù ẹ wà pèpèpèpè kò ní gbé kọ́ọ̀lù. bọ́sì bíbá ẹ ká sọ bàbá. ẹ ká ṣan o. ẹ gbọ́ ilẹ̀ ṣùgbọ́n sáàmù fọmọ yìí tó fẹ́. Jesus. ògùn ẹ̀ sáàmù ó wá fẹ́ẹ̀lì yìí èmi ò dá ọmọ ilé yìí mọ́ o. ẹ ojú ẹ̀ dáadáa ẹ dojú ilé mọ̀ tó fẹ́ sí jáàmù tẹgbàá 2,000 naira lọ́wọ́ ẹ̀. àìmọye kọ́sítọ́mà mélòó mo fẹ́ dámọ̀ nínú àwọn kọ́sítọ́mà tó ń sọ pé mo gba 50,000 rẹ̀ èwo lọ fẹ́ẹ̀lì inú rẹ̀ ṣé gbogbo ẹ̀ ni. ẹnu àti àbáyìn bàbá 50,000 naira tẹgbàá lọ́wọ́ ẹ̀ yẹ olè ní wàá gbà lọ́wọ́ yín bàbá ajé ọgbọ́n pa o. lọ wá gbà lọ́wọ́ mi ìwọ náà gbọ́dọ̀ tó sọ wò. ọ̀rọ̀ máa jábọ́. èèyàn wá ṣe oògùn kọ wá ní òjẹ́ ọwá lọ́wọ́ fẹ́ gbà owó padà ṣé oògùn ṣíṣe fún yàn ó wá jẹ́ bí iṣẹ́ káràkátà ṣé kí n tó ṣe oògùn fún èmi ò jáwé n ò wágbò àbí n ò lọ ra nǹkan lọ́dọ̀ lẹ́kùlẹ́jà ọwọ́ apẹ́sẹ̀ lẹ́sẹ̀ ọ sì ti dàgbà n ò lè sọ pọ́ ọ̀lọ́pọlọ ọ̀rọ̀ tí ẹ̀ ní ìjọ bá ṣe pọ́ ọ̀lọ́pọlọ ni bí kókó nù lórí rẹ̀ ọ sì yá àṣàṣù kò yẹ kọ́pọlọ rẹ sọ fún ọ wípé ní iṣẹ́ babaláwo ṣiṣẹ́ tí yóò ṣe fún yàn tọ́wọ́ àlọ́ fẹ́ gba rìfọ́ǹdì níbo náà ti má ṣerú rẹ̀ ọ̀bọ ni ó wọ́gọ̀ o ìwọ gan nídìí oògùn ìsọ̀yè rọ́pọlọ rẹ ò pé wọ́n ti fi kóńtà fọpọlọ rẹ orí ń ta ọ̀bùnú wà á pẹ́sẹ̀ lẹ́sẹ̀ wà á bọ̀ wá bí pé ọmọ jẹ́ nǹkan tí ń ṣe mí mọ́ ọmọkùnrin yìí tí ń ṣe mí ò dẹrùn o ara nǹkan kálukú o wọ́n jẹ́ nǹkan mọ́ ọ n ò tẹ́gbẹ́ bàbá rẹ ni ọ gbowó padà lọ́wọ́ mi ọ gbà mí títa aṣọ padà lọ́wọ́ mi wọ́n jẹ́ rẹ̀ wò wọ́n jẹ́ nu bí mi o. ókè mo ti mọ̀ kẹ́ni gbà lẹ́rọ̀ bọ̀ àti àárẹ̀ mi dẹ́ ń wò yìí gan-an èmi gan mo gbọ́ kankan ọmọ bí mi bàbá ìbùsùn. ìṣòro kò sí ọ̀rọ̀ gbòòsì túnṣì náà kálukú fún mi ní aṣọ ọlákàntì wọn gbà ká ní ọmọ rẹ yàgò fẹsù.